torí ọ̀rọ̀ tó sọ nípa ìṣèjọba Tinubu, àwọn ayé bú Ẹniọla Badmus. kò jọ pé ohun tí gbajúmọ̀ òṣèré tíátà ilẹ̀ wa tó rí rùmúrùmú ni Ẹniọla Badmus, tí ọ̀pọ̀ àwọn olólùfẹ́ rẹ̀ mọ̀ sí Wúlé Bàǹtù tàbí gbogbo Big Girls, retí ló bá pàdé látàrí báwọn èèyàn ṣe bú u tí wọ́n sì jùkú ọ̀rọ̀ sí i ní ìfèsì padà sí ohun tí òṣèré náà sọ nípa ètò ọrọ̀ ajé orílẹ̀-èdè yìí lábẹ́ ìṣèjọba ààrẹ Bọ́lá Ahmed Tinubu, tó ní pẹ̀lú ojú tóun fi wò ó ọrọ̀ ajé Nàìjíríà ń gbòòrò síwájú sí i ni àmì sì ti fi hàn pé nǹkan yóò ṣẹnu re láìpẹ́. Lórí ìkànnì Instagram rẹ̀ lórí ẹ̀rọ ayélujára ni òṣèré tíátà tó ti ń bá àwọn olóṣèlú ṣiṣẹ́ yìí ti sọ̀rọ̀ náà lọ́jọ́ ajé Monday ọjọ́ 16 oṣù kẹsàn-án ọdún 2024 yìí. Ẹniọla Badmus tó jẹ́ olùdámọ̀ràn pàtàkì lórí ètò àríyá àti fàájì sí olórí ilé ìgbìmọ̀ aṣojúṣòfin àpapọ̀ l'Àbújá ọ̀nàrẹ́bù Tajudeen Abbas ní tòun o àdínkù tó ti dé bá kíkó ọjà wọlé láti ìlú òyìnbó wọ́n ń pè ní imports, tí ètò kíkó ọjà ilẹ̀ wa lọ sí ìlú òyìnbó sì ti pọ̀ sí ìyẹn exports. Ó ní àmì gbòógì kan lèyí jẹ́ láti fi hàn pé ètò ọrọ̀ ajé ìlú yìí ń tẹ̀síwájú sí i ó sì ń tóbi sí i ni. Ẹniọla kò sọ̀rọ̀ náà ṣàkálá bẹ́ẹ̀, ó mú gègé rẹ̀ ó sì fi ìṣirò kan balẹ̀. Ó ní tá a bá mú ọdún 2024 tá a wà yìí nìkan, owó tó bá kíkó ọjà wọ̀lú láti ẹ̀yìn odi lọ ó lé ní tírílíọ̀nù 24 náírà 24.44 trillion naira, nígbà tí owó kíkó ọjà jáde dín díẹ̀ ní tírílíọ̀nù 38 náírà 38.59 trillion naira, èyí tó fi tírílíọ̀nù 14 yàtọ̀ sí ara wọn. Wúlé Bàǹtù wá parí ọ̀rọ̀ rẹ̀, ó ní irú èyí kò tí ì ṣẹlẹ̀ ní Nàìjíríà yìí rí, kò tiẹ̀ ṣẹlẹ̀ rí rárá ni. Ó sì mú ọkàn ẹni yọ̀ pé a ti ń sún kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ kúrò ní orílẹ̀-èdè tó máa dúró de nǹkan òyìnbó, àwa náà ti ń pèsè nǹkan tá a lè tà sẹ́yìn odi. Àmọ́ kò jọ pé ọ̀rọ̀ àti àlàyé Ẹniọla Badmus yìí tẹ́ àwọn olólùfẹ́ rẹ̀ lọ́rùn rárá. Ọ̀pọ̀ àwọn tó fèsì lórí ohun tó kọ náà ni wọ́n bú tí wọ́n sì ṣáátà rẹ̀. Ẹnìkan tí kò kọ orúkọ ara rẹ̀ ní tó báwo wá ni gbogbo èyí tó sọ yìí ṣe nípa lórí ìgbé ayé aráàlú? Ó jẹ́ gbẹnu ẹ dákẹ́ tí o bá mọ ohun tó yẹ kó o sọ. Ẹlòmíì tún ní kò sí irọ́ tẹ́nikẹ́ni ò lè pa nípa ohunkóhun. Ìwọ náà wo àyíká ẹ kó o lè rí bóyá nǹkan ń dára sí i ni àbí ó ń bàjẹ́ sí i. Ẹnìkan tún béèrè pé Ẹniọla, èèlò ni wọ́n gbé fún ẹ láti sọ ohun tó sọ yìí? Àìríkanṣe ló ń yọ ẹ́ lẹ́nu. Báyìí làwọn èèyàn jùkú ọ̀rọ̀ padà sí Ẹniọla Badmus lórí ohun tó sọ. Faith Adébọ́lá ló ń jábọ̀ ìròyìn fún Ìta Fàájì.